lórí Ìwó. Wọ́n á fẹ́ kọ́ alẹ́ kọ́ bí ilẹ̀ Yorùbá yòókù ṣe rí politically, bí ilẹ̀ Yorùbá yòókù ṣe rí politically, òun ló bí kí Ìwó náà mọ lẹ́nu bó ṣe mọ. Ìwó ló tún fẹ́ jọ lọ́rin, ṣùgbọ́n òṣèlú tí ń bẹ ní south west ó yàtọ̀ sí tí ń bẹ ní north central. Òṣèlú tí ń bẹ ní north central ọwọ́ àwọn mùsùlùmí ló wà, ọwọ́ àwọn northerners ló wà. Òṣèlú tí ń bẹ ní south west tí a níbí ọwọ́ àwọn christian ló wà, kì í sọ ọwọ́ muslim. Àwọn mùsùlùmí kàn ń jà fitafita ni. Ọwọ́ wa ló yẹ kó wà, nítorí pé àwa la kọ́kọ́ dé, àwa la sì pọ̀ jù ní south west nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n àrísí tipẹ́tipẹ́ àkọ́tún ọ̀fẹ́ jẹ́ kó kílẹ̀ àṣẹ tí mo sọ wípé Ìlọrin àti Ìwó, mo sì ń sọ nítorí gbogbo ẹnikẹ́ni tó bá níròònù tó ní làákàyè tó yẹ pé ó fẹ́ kọ́ntínú sí àwọn ènìyàn Ọlọ́run. Kò sí ẹnì kankan láyé tó fẹ́ dá nǹkan tuntun lẹ̀, kò sí nǹkan tẹ́ lè dálẹ̀ kí ọjọ́ tuntun. Islam wọ́n ti complete ẹ̀, kò dẹ̀ sí gbìyànjú tó fẹ́ ṣe tó sọ pé ó ju àwọn aṣíwájú wa lọ. Ó kálukú wa á máa bọ́nlé, á máa ta ìpè sí tí ń sí ni. Gbogbo wa ta bá dé lónìí lẹ́yìn alálàáfà ìmáàmù àfohùnkíw òun wà sí ẹ̀yin ọ̀dọ́ tẹ́ fẹ́ ṣe ìgbìyànjú ẹ̀ka táwọn tó ti lọ ìbò wọn bá dé. Èyí tí wọ́n ṣe nílọrin yìí òun náà lànàbí náà ṣe nílùú Mádínà o, òun ló sì lọ padà ṣe nílùú Mákà. Islam ní ìpele mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá Sheikh Alimi ṣe. Islam tó jẹ́ káwọn èèyàn mọ̀ ìpè ẹbọ ọ̀dà, ó jẹ́ káwọn èèyàn mọ̀ èèwọ̀ tọ́lọ́run ọ̀fẹ́ haram, ó jẹ́ káwọn èèyàn mọ̀ àìmọ̀ kan, ó gbógun ti jahiliya. That's number one tí Alimi tó ṣàṣeyọrí lé lórí. Torílẹ̀ Yorùbá yìí àtàìmọ̀ kan àtẹnuwọn bá díẹ̀ Islam tá a gbọ́yé lápapọ̀ mọ́ra wọn, débi pé ẹlòmíì ń pa lówe. Kódà àwọn aṣáájú mùsùlùmí wọ́n sọ pé ẹ̀sìn òní a máa sọ̀rọ̀ ilé wa, èmi yóò sọ̀rọ̀ ilé wa o. Ilẹ̀ Yorùbá lè ti lè gbọ́ òrò dẹ̀rí ẹbọ ni, èyí ò sí ńlọrin. Islam Alimi ó jẹ́ káwọn èèyàn ọmọ jahiliya. Kí ni ẹ ń pè ní ignorance? Kí láì mọ̀ kan? Kí lọ́lọ́run ọ̀fẹ́? Lẹ́yìn náà ó wá pa àwọn èèyàn ní Islam. Inú Islam tó kọ́ wọn lọ́mọ kíw tọkọ ń kíw, ìgbìyànjú dáwà ni. Kì í ṣe pé bàbá yìí kan àjà àfọ akọmọ ń kíw lásán rárá o. Àfà tí ń pèpè sí Islam tó complete ni, torí tafsir tí ń bẹ lọ́dọ̀ rẹ̀, wáàsí ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀, tí ń bẹ lọ́dọ̀ Alimi, ìmọ̀ tó pé ni, kódà bí ìmọ̀ àwọn àfà ilẹ̀ Yorùbá lọ́jọ́ yìí tí ó pé. So nípa bẹ́ẹ̀ Islam ò lè pé tí ó bá sí jihad mẹ́. Torí àìmọye àyà Qur'an lọ́wọ́ bá fi sọ. Súrà kan tí ẹ̀ ń bẹ́tẹ̀ pé abala ó kọ jihad ní Suratul Anfal. So bàbá Sheikh Alim Muhammadu Sọ́ọ̀lì bóyá jàǹtàlá pé nàbí jòǹtàlá pé ní o dáhìyá mọ̀rọ́bì mujahidun wa imam wa muassisu al-imara. Gbogbo táìtù tẹ́ bá rí kẹ́ pé àwọn àfáà nílẹ̀ Yorùbá ẹ̀ lè gbọ́ muassisu imara ẹ̀ lè gbọ́, ẹ̀ sì lè gbọ́ mujahid. Àwọn àfáà nílẹ̀ Yorùbá wọn kì í ṣe mujahidun, ṣùgbọ́n ulama duat muallimun wọn kì í ṣe mujahidun. Alimi nìkan ni mujahidu alladhi qatala fi sabilillah, tó ṣe jihad sójú ọ̀nà Ọlọ́run. Now àwọn àkíyèsí tí mo fẹ́ pè àṣẹ pé ẹ̀yin ọ̀dọ́ tẹ ní tínú yín da, ẹ̀yin torí yín ò tí ì dàrú, ẹ̀yin tí ẹ fẹ́ràn Islam lóòótọ́, tí ẹ̀yàmẹ̀yà ọ̀bọ̀pọ̀lọ yín jẹ́, ẹ̀yàmẹ̀yà tí ọ̀bọ̀pọ̀lọ yín jẹ́, ẹ̀yin tẹ́ pé Islam ló wù yín kì í ṣe nǹkan míì, ẹ̀yin tẹ́ pé àtàfà yín àti bàbá yín àti gbogbo ètí ń bẹ lórílẹ̀ ayé kò lè kọ́ dínà dèdè tọ́lọ́run fẹ́ ká gbọ́ yé nù Islam. Ala dohil kitab wa sunna, ìtọ́lọ́run bá wí ni o láti inú alukuran àbí ànábì wa ń wí tí ń pè ládìs. ẹ̀ torí yín ọ̀dàrú, ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ lónìí o, ẹ̀yin ní ògo ọ̀la nílẹ̀ káàró òjìrè. Ẹ kúrò ní gbogbo
àwọn nǹkan tí ò ní jẹ́ ká lọ́la kódà tó ní ò ní tó àwọn nǹkan tó pé àwọn tó bá dé lọ́la wọn ó máa béèrè ní pé kí là wá ṣe torí tá a bá ní kí ni alimi ṣe náà mo ti sọ qad ala aljahiliya haraba aljahiliya alimi ó fẹ́nìsì tí ń pè ní kúfúrú ìlà ṣíríkù gbogbo nǹkan tó lọ́wọ́ fẹ́ ẹ̀kejì rọ́bà ashabab wàlìjẹ́yìn alìsílámì bàbá ó establish àwọn ọmọ ó establish islam sí inú àwọn ọ̀dọ́ àtọpọlọ wọn àwọn ọ̀dọ́ ń lọ wá di àfa lẹ́yìn tiẹ̀ náà inú wọn lọ́mọ tiẹ̀ náà tóun náà di ọba ẹ̀kẹta pèsè pé bàbá ṣe wáàsí lásán àbọ̀ kọ́mọ́ kí ó lásán rárá o asasa Imarata alìsílámìyà ó wá dá ìjọba tí ó máa protect tó gbé kalẹ̀ tí ó máa protect yẹ